Àtúnkù àkójúmọ́ níbikíbi tẹ́tí láǹfààní láti máa wò wá lórí ìkànnì akéde Yorùbá TV News onáàláwà tá a ti mú ròyìn wá fún wa fún ti òwúrọ̀ yìí. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ ròyìn wa náà etí náà kò ní di. Orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà. Ọwọ́ àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ti tẹ àwọn ajínigbé tí kò dín ní mẹ́tàdínláàádọ́rin ní ìpínlẹ̀ Ondo. Ó kéré tán ènìyàn 12 ló ti jáde láyé nígbà tí àwọn 28 mìíràn farapa yánnayànna látàrí ìjàmbá ọkọ̀ tó wáyé lójú òpópónà Zaria sí ìpínlẹ̀ Kano. Ọkùnrin ẹni ọdún 61 kan ló ti wà ní ilé ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ Ebonyi báyìí pẹ̀lú ẹ̀sùn pé ó ṣá ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ láàkì onírin tẹ́mi fi bọ́ lára rẹ̀. Ìjà gbígbóná ti bẹ́ sílẹ̀ láàrin ìyàwó gómìnà àná ní ìpínlẹ̀ Ondo àti àbúrò gómìnà àná náà láàrin àwọn méjèèjì. Ọpẹ́ o, ìjà ti parí láàrin olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho ṣà àti ọba Ògúnwùsì Ọọ̀ni tilé Ifẹ̀. Àwọn ìròyìn yìí la máa ṣe àgbéyẹ̀wò wọn fún ti òwúrọ̀ yìí. Ẹgbẹ́kùnrẹ́rẹ́ ìròyìn náà. Ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ti tẹ àwọn ajínigbé tí kò dín ní mẹ́tàdínláàádọ́rin ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ 4 oṣù kejì ọdún tá a wà yìí, ìyún ọjọ́ ajé àná ni ìròyìn fi léde wípé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ni wọ́n ti ṣe àwárí tí wọ́n sì ti fi páńpẹ́ òfin mú àwọn ajínigbé tí kò dín ní mẹ́tàdínláàádọ́rin ní ìpínlẹ̀ náà. Ẹni tó jẹ́ olórí fún ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ọ̀hún, ìyún Adétúnjí Adélẹ́yẹ ní ti ìlú Àkúrẹ́, ni ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn ikọ̀ àwọn àti àjọṣepọ̀ láàrin ọlọ́pàá àti àwọn ọmọ ogun orílẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n jọ fi ọwọ́ sowọ́pọ̀ tí ọwọ́ fi tẹ àwọn ajínigbé ọ̀hún ní ìpínlẹ̀ náà káàkiri. Wọ́n ní àwọn ajínigbé yìí, nínú wọn ni àwọn ti rí ògbóǹtarìgì 3 kan tí àwọn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tí ó sì ṣe àlàyé bí ìrìn àjò ayé òun ṣe jẹ́, bí òun ṣe sọlẹ̀ síbi ètò ìjínigbé. Wọ́n ṣe ní àlàyé wípé ẹni àkọ́kọ́ ni ó jẹ́ ìkan nínú àwọn ẹlẹ́wọ̀n tó sá lọ ní ìpínlẹ̀ Benue tó sì wá yan iṣẹ́ ajínigbé láàyò lẹ́yìn tó kúrò ní ọgbà ẹ̀wọ̀n tán. Bákan náà ni inú àwọn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, òun náà ṣe ní àlàyé wípé òun wà lára àwọn tí àwọn ajínigbé jí gbé tẹ́lẹ̀ ṣùgbọ́n tí òun mórí bọ́ látàrí bí òun ṣe rí bí wọ́n ṣe ń ṣe yìí, òní ó mú òun náà darapọ̀ tí òun náà fi di ògbóǹtarìgì nínú ajínigbé. Ẹnu èèyàn kẹta tó jẹ́ ògbóǹtarìgì láàrin wọn ni wọ́n sọ wípé òun náà wà lára àwọn agbésùmọ̀mí tó ṣe wípé ọwọ́ ti ń tẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n fi orí jìn tó fi wá di ẹni tí ó di ògbóǹtarìgì tí ń da ìlú láàmú tó sì ń da omi àlàáfíà orílẹ̀-èdè láàmú. Wọ́n ṣe ní àlàyé wípé àwọn 17 ọ̀hún ni àwọn yóò takọ́sọ wọn lọ sí ilé ẹjọ́ báyìí tí wọ́n sì lọ gba ìdájọ́ òdodo. Wọ́n sì pinnu àwọn alu gbogbo àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àti ẹ̀ṣọ́ aláàbò mìíràn, wọ́n lu gbogbo wọn lẹ́gọ̀ọ́ ẹnu pẹ̀lú wọ́n sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti fi páńpẹ́ òfin mú àwọn ajínigbé ọ̀hún. Ó kéré tán ènìyàn 12 ló ti jáde láyé nígbà tí àwọn 28 mìíràn farapa yánnayànna látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé lójú òpópónà Zaria sí ìlú Kano ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 4 oṣù kẹta ọdún tá a wà yìí. Ó ní ìṣẹ̀lẹ̀ láabi náà ni ó ṣẹlẹ̀ ní ojú òpópónà Zaria sí Kano nígbà tí ẹni tó jẹ́ adarí fún ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ní ìpínlẹ̀ Kaduna, èèyàn Kabir Nandabo, ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ burúkú yìí ni ó wáyé ní ojú òpópónà Tashar Yari ní àná ọjọ́ 4 oṣù kẹta ọdún tí a wà yìí. Nígbà tó ní tó fa ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà, ó ní bí ọkọ̀ tirẹ́là ọ̀hún bí ó ṣe gba ọ̀nà tí kò yẹ kó gbà pẹ̀lú eré burúkú lẹ́sẹ̀ rẹ̀. Wọ́n ní bí ó ṣe yà
òun ni ó lọ yà bá àwọn ọkọ̀ mìíràn tí àwọn méjìlá sì gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra lójú ẹsẹ̀ nígbà tí àwọn méjìdínlọ́gbọ̀n míì tí wọ́n ní àfarapa tí wọ́n ti wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Wọ́n ní ẹni tó wakọ̀ tirẹ́là náà ó wà lára àwọn tí ó jẹ́ Ọlọ́run nípè nígbà tí ẹni tó ní tirẹ́là ọ̀hún òun náà ti gbọ́ ìròyìn rẹ̀ tí wọ́n sì ní kó yọjú sí àgọ́ ọlọ́pàá láti wá sọ ohun tó bá mọ̀ nípa tirẹ́là náà láti gbà á sílẹ̀. Ẹni tó jẹ́ adarí fún ikọ̀ ẹ̀ṣọ́ alábòójú pópó ìyún Kábírù yìí ó wá rọ gbogbo àwọn ènìyàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá àwọn tí wọ́n gun ọkọ̀ àtàwọn tí wọ́n wa tirẹ́là náà wípé kí wọ́n máa fi ẹ̀ṣọ́ sí lójú pópó pàápàá jùlọ nípa kí wọ́n dópin fífi ẹ̀mí àwọn èèyàn ṣòfò látàrí gbígba ọ̀nà èyí tí kò yẹ kí wọ́n máa gbà tí ń fa ìjàmbá òjijì lójú pópó. Ọkùnrin ẹni ọdún 61 kan ló ti wà nílé ẹjọ́ májísírèètì báyìí ní ìpínlẹ̀ Ebonyi níbi tí wọ́n ti fẹ́ ṣe ìdájọ́ fún un pẹ̀lú ẹ̀sùn pé ó sá ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ní àáké onírin títí tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀. Ọkùnrin ọ̀hún ni wọ́n pè ní Moses Nweze ní ìpínlẹ̀ Ebonyi. Wọ́n ní ó pa ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Mary Nwomege ní ìpínlẹ̀ náà láì mọ ohun tí ó fa ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ibi tí ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ yìí ti ń dáná ó ní wọ́n ní ó ti yọ àáké tí ó sì sá ní àáké ní àti ẹ̀yìn tí ẹ̀mí sì fi bọ́ ní ara rẹ̀. Ẹni tó jẹ́ ọmọ olóògbé ọ̀hún ó ní ó lóun gbọ́ igbe ìyá òun nínú ilé tí ẹ̀mí fẹ́ bọ́ ní ara rẹ̀ nígbà tí ó sì tó lọ ṣe àbẹ̀wò sí i. Ó ní ó rí wípé àbúrò bàbá òun ìyún Nweze ó ní ó ṣekú pa ìyá rẹ̀ tí wọ́n sì ní wọ́n ti ta kọ́sọ̀ rẹ̀ sí ilé ẹjọ́. Wàyí ilé ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ Ebonyi ó wá sọ wípé àwọn kò ní ìdájọ́ rẹ̀ ní ọwọ́ pé àwọn yóò ta kọ́sọ̀ rẹ̀ lọ sí ilé ẹjọ́ tó tún ga ju títí ọ̀dọ̀ tàwọn lọ níbi tí yóò ti lọ gba ìdájọ́. Ó ní ṣùgbọ́n kó tó di ṣáájú àkókò yìí ni kó wà ní ọgbà ẹ̀wọ̀n níbi tí wọ́n ti máa ń tún àwọn ènìyàn rọ̀ láti lọ fi pamọ́ síbẹ̀ fún ìgbà tí ìgbẹ́jọ́ yóò tún fi wáyé ní ọjọ́ 14 oṣù kẹta ọdún tá a wà yìí lórí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn án. Ìjà gbígbóná ti bẹ́ sílẹ̀ láàrin ìyàwó gómìnà àná ní ìpínlẹ̀ Ondo àti àbúrò gómìnà àná náà nípínlẹ̀ náà. Ìyàwó gómìnà àná ní ìpínlẹ̀ Ondo tí ó ń jẹ́ Betty Akeredolu ó ní ó ti fi ẹ̀sùn tí ó sì ti sọ ọ̀rọ̀ kùngbákùngbé sí àbúrò ọkọ rẹ̀ tí ń ṣe gómìnà àná tẹ́lẹ̀ rí ìyún Fúnkẹ́ Akeredolu Haruna. Ó ní lójú òpó ayélujára rẹ̀ ó ní ó fi ìròyìn náà sí ní pé aláìlójútì ọmọbìnrin pé kò mọ ẹ̀tọ́ kò sì mọ ní tó kàn pẹ̀lú bó ṣe ń ṣe àtìlẹ́yìn fún gómìnà ìpínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tí ń ṣe Lucky Ayédàtiwa ní ọjọ́ ajé ọjọ́ 4 oṣù kẹta àná òde yìí. Ó ní ó fi ìròyìn náà síta wípé aláìlójútì obìnrin ni pàápàá jùlọ lásìkò yìí ló wáyé kó máa ṣe ìgbójúsíta lórí ètò òṣèlú pẹ̀lú bí àwọn ṣe ń ṣe ọ̀fọ̀ ọkọ̀ àwọn lọ́wọ́. Ó ní yóò rò pé oríire ni òun ṣe báyìí ni ṣùgbọ́n kò mọ̀ wípé ìdàkejì ó ní ó jẹ́ fún òun. Ẹni tí ó fi ẹ̀sùn kàn tí ń ṣe àbúrò ọkọ rẹ̀ yún Fúnkẹ́ Akeredolu Haruna ó náà wá fi èsì síta lórí ju òpó ayélujára tiẹ̀ náà wípé kì í ṣe òní kì í ṣe àná. Ó ní màmá Betty ló ti máa ń fi àbùkù kan òun lórí wípé àwọn ṣe òṣèlú. Ó ní gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí ó ní ó jẹ́ ọ̀rọ̀ òṣèlú pátápátá tí kò sì jẹ́ tuntun sí òun. Ó ní nígbà kan rí ó ní ó ti sọ síta pé òun àti gómìnà ìpínlẹ̀ Ondo lónìí Lucky Ayédàtiwa ń ṣe ara wọn ní ọ̀rẹ́ ìkọ̀kọ̀ tí àwọn yan ara wọn lálẹ́. Ó ní gbogbo awuyewuye òun ni òun mọ̀ dájú wípé ìyá Betty tí ń ṣe ìyàwó Akeredolu ó ní òun fi síta pé ṣùgbọ́n kò kan òun. Awuyewuye àhesọ̀rọ̀ lásán òun ni pípa kó gbọ́ sùtì orí ẹlẹ́gàn òun ni ó bàjẹ́ ni òun fi ọ̀rọ̀ náà ṣe. Ojú wòye ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni gbogbo àwọn aráàlú fi wá ń wo ọ̀rọ̀ náà wípé kò yẹ kí ìyàwó Akeredolu kó fi irú ọ̀rọ̀ náà síta. Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé ti Fúnkẹ́ Akeredolu náà pọ̀ pé lásìkò tí wọ́n ṣe ọ̀fọ̀ ọkọ rẹ̀ lọ́wọ́ kò yẹ kí ó sì máa gbé ọ̀tọ̀ òṣèlú lérí níbi fún àkókò yìí. Ọpẹ́ o
ìjà tó wà láàrin olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho àti ọba Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ni ó ti parí báyìí. Bí ẹ bá gbàgbé, níbi nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn tí ìjìjàǹgbara ìdásílẹ̀ ọmọ Oòduà tí ń lọ tí ó sì lè rántó ní ilẹ̀ káàárọ̀ oòjíire pẹ̀lú bí olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho bí ó ṣe ń gbógun ti gbogbo àwọn Fúlàní darandaran tí wọ́n yabo ilẹ̀ káàárọ̀ oòjíire lásìkò yìí. Òun ni wọ́n sọ wípé níbi ìwọ́de tí olóyè ọmọ Adéyẹmọ ṣe ní ìlú Ọ̀yọ́ láàfin ọba ti Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì tí ó jẹ́ Ọlọ́run nípè ní bíi ọdún méjì sẹ́yìn báyìí. Òun ni wọ́n sọ wípé olóyè ọmọ Adéyẹmọ ti sọ̀rọ̀ náà wípé àwọn ọba aláyé kan bẹ̀ tí wọ́n ti gba àbọ̀dè fún ilẹ̀ káàárọ̀ oòjíire nínú èyí tí wọ́n ní ó ti dákọ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni ti Ilé Ifẹ̀ wípé ó ti gba owó dọ́là lọ́wọ́ ààrẹ àná tí ń ṣe Bọ́lá Ahmed lọ́wọ́ ààrẹ àná tí ń ṣe ààrẹ Muhammadu Buhari wípé ó ní kò jẹ́ kó lè dá sí ọ̀rọ̀ ìdásílẹ̀ ọmọ Oòduà léètàn ni ó sì fa ìbínú àti ìkùnsínú láàrin òun àti Ọọ̀ni ti Ilé Ifẹ̀ àti olóyè ọmọ Adéyẹmọ. Láti gbà iná ní ìjà náà ti wà láàrin àwọn méjèèjì tí wọ́n kálukú sì ń lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ní bí olóyè ọmọ Adéyẹmọ ṣe ń ṣe àbẹ̀wò káàkiri sí gbogbo àwọn ọba aládé ilẹ̀ káàárọ̀ oòjíire òní ọmọ yan ààfin ọba tí Ọọ̀ni Ilé Ifẹ̀ ní ìpọ̀sìn látàrí ìjà tí ó wà láàrin wọn. Ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu tí ó sì jẹ́ ohun ìdùnnú fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire nígbà tí wọ́n ní ọjọ́bọ̀ tí ó kẹ́yìn oṣù tá a lò tán yìí tí ọba Adéyẹyè Ògúnwùsì pe ìpàdé gbogbo àwọn lọ́balọ́ba káàkiri ilẹ̀ Yorùbá níbi tí wọ́n ti ní tí olóyè ọmọ Adéyẹmọ tí òun náà ti pè wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọba Ògúnwùsì tí ó sì ti dá sí ètò ọ̀rọ̀ náà nípa ètò ààbò ilẹ̀ káàárọ̀ oòjíire. Wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ fún gbogbo àwọn ọba aládé àti àwọn ènìyàn tó wà níbẹ̀ pé ṣé olóyè ọmọ Adéyẹmọ àti Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ti parí ìjà wọn ni, nígbà tí wọ́n sọ wípé àwọn èèyàn ni wọ́n gbé àhesọ ọ̀rọ̀ náà káàkiri ṣùgbọ́n tí wọ́n fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé ìjà tó wà láàrin àwọn méjèèjì ni ó ti parí nígbà tí ọba Adéyẹyè Ògúnwùsì tí ó sì sọ wípé àwọn méjèèjì máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dáadáa wípé àìsínlé olóyè ọmọ Adéyẹmọ ni òun náà bá wà nínú ìpàdé ààbò ilẹ̀ Yorùbá èyí tí àwọn ṣe. Wàyí o, iléeṣẹ́ tẹlifíṣàn wa ìkànnì Akéde Yorùbá a ṣe ìtọpinpin dáadáa lórí ta ni ó ṣokùnfà ìparí ìjà tó wà láàrin kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ àti olóyè ọmọ Adéyẹmọ nígbà tí a rí wípé wọ́n ní ẹni tó súnmọ́ Ọọ̀ni ti Ilé Ifẹ̀ tó sì tún jẹ́ olólùfẹ́ olóyè ọmọ Adéyẹmọ ni ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé ọba Olúgbọ́n ti Ilé Gbọ́n ọba Francis Àlàó ti ìlú Ògbómọ̀ṣọ́ ni ó parí ìjà láàrin olóyè ọmọ Adéyẹmọ àti Ọọ̀ni ti Ilé Ifẹ̀ pẹ̀lú bí ó ṣe bá àwọn méjèèjì sọ̀rọ̀ tí ó ní kí Ọọ̀ni má bínú kí ó fi ọwọ́ wọ́nú pé olóyè ọmọ Adéyẹmọ kì í ṣẹni tó máa ń rí orí adé fín. Bẹ́ẹ̀ ni ó sì sọ wípé ọmọdé kì í mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ tí Ọọ̀ni náà sì fi gbà tó fi ọwọ́ wọ́nú tí ó fi sọ wípé gbogbo ọmọ káàárọ̀ oòjíire ni òun ṣe bàbá fún pàápàá jùlọ olóyè ọmọ Adéyẹmọ tí ń ṣe Sunday Ìgbòho tí ń jà fún ẹ̀tọ́ ọmọ káàárọ̀ oòjíire. Báyìí náà ni wọ́n ṣe parí ìjà tí ń bẹ láàrin àwọn méjèèjì tínú gbogbo ọmọ káàárọ̀ oòjíire sì dùn sí bàbá àti ọmọ bí wọ́n ṣe parí ìjà wọn lóní mọ̀ńkẹ́lẹ́. Ìròyìn wo jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí. Ìjà pàdé lọ́sìn ìní nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa kó tó di àkókò náà. Ìpolówó ọjà báyìí ni àgúnmu òwò ẹgbọ́jà yín wá kábà yín polówó rẹ̀ kájí ó búgbàjẹ́ bíi ti ṣẹ̀ṣẹ̀ fún. Bákan náà ni kẹ́ subscribe kẹ́ lè máa rí ìròyìn àjàbalẹ̀ gbọ́ nípa bí bá ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire. Ìmọ̀ sẹ́nu tèmi ní dédé síbí fún ti àkókò yìí kó tó di ìgbà tí a tún máa mú ìròyìn míì wá fún wa. Orúkọ tèmi ò yípadà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Òní á sàn wá sówó á sàn wá sọ́mọ àtàìkú tí ń ṣe baálé ọ̀rọ̀. Ó dàbọ̀.